Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ojú tí ó ní àǹfààní àti máa wo YouTube mi ní èní. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa náà, etí náà ò ní di. Kí ni mo mú wá fún wa ní òní yìí? Nǹkan tí mo mú wá fún wa ní ìní nǹkan kékeré ni, ìwòsàn kékeré ni, nǹkan tó dẹ̀ ń da àwọn èèyàn láàmú púpọ̀ ni. Tí ẹ bá dé bí báyìí, wọ́n á ní nǹkan báyìí ń ṣe àwọn. Tí ẹ bá dé báyìí, wọ́n á ní kíní ń ṣe àwọn. Àwọn dẹ̀ ti ṣe still náà kò sí solution. Kí wá ní nǹkan náà? Òun náà ni wọ́n ń pè ní ọgbẹ́ inú tí àwọn olóyìnbo ń pè ní ulcer. Ṣé rí àkọ́kọ́ náà, kíní kan ó máa ń ṣe mí bákan bákan lórí àwọn tí wọ́n bá sọ pé kíní ń ṣe àwọn. Àkọ́kọ́ náà, ibi tẹ́ ti lọ treat ẹ̀, wọ́n ò ní sọ àwọn nǹkan èèwọ̀ fún yín. Kò dẹ̀ sí ẹni tí ulcer bá mú tó bá sì ń ṣe àwọn nǹkan yẹn. Nígbà tí ó bá ń tó bá ń gba treatment lọ́wọ́, tó bá ń ṣe àwọn nǹkan yẹn, kò sí àní-àní kíní yẹn tó máa ṣe náà ni. Ṣé rí ulcer, ẹni tí ulcer bá mú tó bá ń lo òògùn ẹ̀ lọ́wọ́, àkọ́kọ́ kó ṣọ́ra fún àwọn nǹkan tó bá le láti máa jẹ. Àwọn nǹkan bí bóyá kó máa jẹ ẹ̀bà, kó máa jẹ àmàlà, kó máa jẹ nǹkan gbóná, kó máa jẹ ẹ̀wà, kó máa jẹ ẹ̀pà yíyan, kó máa jẹ gúgúrú, kó máa jẹ ọ̀gẹ̀dẹ̀. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó tún máa ń sábà fà á tí kíní tó máa fi ń yọ wọ́n lẹ́nu gidi gan. Ṣé wá rí nǹkan tí mo fẹ́ kọ́ wa nǹkan kékeré ni. Ẹ jẹ́ ká wá èédú. Èédú gidi ni o, kò ṣe àwọn èédú gi fẹ́lẹ́fẹ́lẹ́ o. Àwọn èédú tó máa ń tà yẹn, àwọn yẹn máa ń strong dáadáa. Ẹ jẹ́ ká dáná sí i. Tí a bá ti dáná sí i, tẹ́ rí pé iná ẹ̀ ti kẹ́ dáadáa tó jẹ́ pé ó ti gbá dáadáa. So, a wá mú òògùn náà yìí, a wá lọ ẹyọkan, àlè mọ́ ẹyọkan bẹ́ẹ̀ tó bá ṣe pọ̀ tó náà ni bá ṣe fẹ́ kó pọ̀ tó. A wá lọ, tí a bá ti lọ, a lọ tí ó kúnná dáadáa, a máa lọ tó máa kúnná. So kò jú bẹ́ẹ̀ lọ o. Ẹ̀kọ gbígbóná lẹ́ mọ̀ fi kíní mú, ẹ máa fi mú. Tẹ́ bá ti mú, ẹ máa ṣọ́ra fún àwọn oúnjẹ tí mo sọ yẹn. Ẹ máa ṣọ́ra fún. So ọ̀rọ̀ mi kò jú bẹ́ẹ̀ lórí ìwòsàn ulcer ní òní. Tó bá dìgbà mìíràn, a tún máa mú àwọn nǹkan míì tó tún yàtọ̀ síbẹ̀ wá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.